Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́. Níbi tí ẹ bá ti ń wò mí ní àárọ̀ yìí, mi ò wá fún ètò rárá. Program tí mò ń ṣe, mo ti ní mi ò fẹ́ máa dá sí ọ̀rọ̀ ẹ̀sìn, òṣèlú, mo fẹ́ máa dá sí mọ́. Ọ̀rọ̀ Yorùbá nìkan mo fẹ́ máa dá sí, ọ̀rọ̀ Yorùbá lásán, nǹkan tá à ń pè ní Yorùbá, ibi táwa Yorùbá ti ṣẹ̀ wá, ìjọmọlúàbí, ìjọmọ ènìyàn. Ṣùgbọ́n nǹkan mi fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí, ó ti ń jà lọ́kàn mi, ó ti ń jà àwọn èèyàn lọ́kàn mi láti bí ìjẹta, but mi ò lè gbé sára mọ́ mi ní kí n sọ̀rọ̀ nípa ẹ̀ láàárọ̀ ẹ̀. Wọ́n ní wọ́n pa èèyàn 162 ní Kwara. 162 ní Kwara èèyàn tí wọ́n pa. Ṣé rí wọ́n ní sàn láàrin ajénímù ní pẹ́kọrọ. Nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara yẹn, ẹ̀yin ìjọba, ẹ jẹ́ n sọ nǹkan fún yín. Wọ́n ní nǹkan burúkú ni kí májèsí tójú ìyá ẹ̀rọ̀rùn alákejì. Mi ò mọ bó ṣe rí lọ́kàn yín o, mi ò mọ bó ṣe rí nínú yín. Kí àwọn èèyàn ẹlẹ́ran ara, kí wọ́n dẹ̀ dé àgbègbè kan kẹ̀dẹ̀ pa èèyàn 162 láì ní ẹ̀rí ọkàn. Kí ni nǹkan tí ó ṣẹlẹ̀? Ẹ rí nǹkan tó fa nǹkan tó ṣẹlẹ̀ yìí, tí a bá máa wá, a máa wá lọ sí di tribalism, a máa wá lọ sí di civilization, a máa wá lọ sí di religion. Mo sọ fún yín pé nígbà tí Nàìjíríà gba òmìnira ní 1960, if I'm not mistaken, nígbà tí àwọn òyìnbó fẹ́ gbé kinní yẹn sílẹ̀, tó fẹ́ gbé nǹkan tó ń pè ní ìjọba lẹ̀, àwọn tí wọ́n ní agbára jù ní ìgbà yẹn, tí wọ́n ní agbára jù tó fìsí lọ́dọ̀ ni àwọn Haúsá. Ṣùgbọ́n àwọn Haúsá yẹn náà fúnra wọn, ní ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀, wọ́n ti da epo mọ́ àlìkámọ̀, àwọn Fúlàní ti wọ àárín wọn gbà yẹn. But ibẹ̀ kọ́ ni mo ń lọ, mo fẹ́ sọ̀rọ̀ yẹn. Mo ń sọ̀rọ̀ Kwara tí wọ́n ti pa èèyàn tó jẹ́ ilẹ̀ ọmọkùnrin tó jẹ́ ilẹ̀ Yorùbá. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀yin ìjọba, kò kí ń ṣe ààrẹ tó wà níbẹ̀ yìí ló fa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o. Ó ti ṣẹlẹ̀ tipẹ́ láti ìgbà tí agbára ti wà lọ́wọ́ ológun. Ló fi jẹ́ pé ní nǹkan tí àwọn pípù yìí tí wọ́n fi ń face àwọn Nigerian soldiers wa, ó kéré sí nǹkan táwọn àmì wá ní lọ́wọ́. Ẹ rí, mi ò mọ̀ bóyá ẹ ní ẹ̀rí ọkàn gbẹ̀yìn ìjọba pátá tí ẹ mọ̀ àwọn tí wọ́n pa àwọn ẹni yìí, ẹ mọ̀ ibi tí wọ́n wà, ẹ mọ̀ ibi tí wọ́n ń gbé. Kí ló ṣẹlẹ̀? Kí ni báwo ló tẹ̀ ṣe máa rí lọ́kàn yín náà pé èèyàn jí láàárọ̀ ọkọ̀ jí láàárọ̀ kùtù, ó dẹ̀ ní pé ní ìlú tó ń gbé, ní ìlú tó ti ń ṣe àkóso, ní ìlú tó jẹ́ pé ìwọ ló pe rẹ lólùdarí wọn, wọ́n dẹ̀ pa èèyàn 162. Kò dẹ̀ fi yín lára, kò dẹ̀ dàbí pé kankan ṣẹlẹ̀, gbogbo activities náà lọ. Èèyàn ọlọ́pàá o, kò kí ń ṣe ewúrẹ́ o, kò kí ń ṣe àgùntàn o. Ẹ̀yin ìjọba, ẹ rí the best option tẹ́mi wò pé mo máa sọ ni pé ẹ rí gbogbo ẹ̀yin ọba pátá, gbogbo ẹ̀yin aṣáájú pátá, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá pátá tí ẹ wà nídìí ìjọba tí ẹ ń pè ní gọ́ọ̀mẹ̀ntì yìí, ẹ lọ secure ilé, ẹ lọ secure ilé. Ẹ try láti jẹ́ kí àwọn èèyàn tọ́jú ara wọn. Ẹ try láti jẹ́ kí àwọn èèyàn, kí a fi ìmọ̀ ṣọ̀kan, kí a dé ohùn síbì kan náà, kí àwa fúnra wa ní aláàbò fúnra wa. Torí ìjọba ò ṣetán láti protect wa o. Tí wò bá tẹ̀ ti lè dáàbò bo ara ẹ, you are on your own. You are on your own. Torí tí ó bá dẹ̀ máa bi àwọn tó ń pa èèyàn yìí náà kò kẹ́tì àti ẹ̀yà kí ló ṣẹlẹ̀? Gbogbo ẹni tó bá ti mú nǹkan dání lọ́wọ́, tó mú nǹkan dání lọ́wọ́, tó dẹ̀ gba ẹ̀mí èèyàn, irú èèyàn bẹ́ẹ̀ yẹn kò ní ẹ̀rí ọkàn. Ẹ dẹ́ ká yọ ẹ̀rọ ẹ̀sìn, bóyá Ifá o, bóyá Muslim o, bóyá Christian o. Ìjọmọlúàbí èèyàn, lápẹ́ ojọmọlúàbí èèyàn, ó dẹ̀ gbé ìbọn, ó dẹ̀ dé, ó dẹ̀ pa odidi ìdílé kan run. Kí ni ẹ̀rí ọkàn ẹ? Kí ni nǹkan tó gbé sọ́kàn tó fi ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Ó kì í ṣe ẹlẹ́ran ara ni. Like, ẹ dẹ̀ mú àwọn pípù yẹn tó wá níbi ẹ fẹ́ pè wọ́n fún peace talk àbí kí ni ẹ rí ẹ̀yin ìjọba, báwo ni ó ṣe máa rí ní ọkàn ẹ wípé o jí ní àárọ̀ kùtù, o dẹ̀ gbọ́ pé àwọn èèyàn alárara kú, ẹ̀mí wọn bọ́ láti ọwọ́ àwọn ẹnìkan tí wọ́n pera wọn ní Boko Haram, tí wọ́n pera wọn ní ISIS. Kí ló ń jà fún? Kí ni nǹkan tó ṣẹlẹ̀
ẹ̀yin ìjọba iṣẹ́ yìí lẹ gbà kan lọ́wọ́ wọn ni àbáwọn ọlọ́gbà kan lọ́wọ́ yín. Wọ́n ń pe arákùnrin kan ní mi ò fẹ́ dárúkọ ẹ̀yin náà mọ̀, òun ni aṣíwájú àwọn, òun ni agbẹnusọ fún àwọn bandits, òun ni agbẹnusọ fún àwọn ISIS, òun ni aṣojú àwọn bandits lọ́dọ̀ ìjọba tó ń sọ pé àwọn ẹni yìí retaliation ló wá fún. Ẹ má ti torí pé ẹ fẹ́ ní agbára kẹ́lẹ̀ máa fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò. Ṣé rí ọlọ́gbọ́n o, olóye o, tí ẹ bá wò pé ààrẹ tó wà ń bẹ̀ yìí ló fà bọ́yé ń pààyàn, wọ́n fẹ́ fi bàjọba ààrẹ tó wà ń bẹ̀ yìí jẹ́ ni o, kò dẹ̀ ṣe máa ṣẹlẹ̀ báyìí. Kí ni ti ń ṣẹlẹ̀ tipẹ́, kí ni ti ń ṣẹlẹ̀ tipẹ́ o, ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ láti ìgbà tí ó fi jẹ́ pé àwọn Haúsá yìí àwọn ló ń rúlu wa. Kò tún wá ń ṣe Haúsá náà, àwọn Fúlàní ni. Tí ẹ bá lọ wá ìtàn bí kinní yẹn ṣe wọlé, àwọn ọmọ Kúùtù Òjíire ọ̀dàlẹ̀ wà láàrin wa. Àwọn ẹlòmíì ti torí agbára ó tara àlẹ́ ẹ̀ lọ́pọ̀. Ibi tí a máa ti mọ mistake ẹ̀ bá lọ ka ìtàn Álímì Àfọ̀njá bó ṣe gba Ìlọrin, àní mo sọ pé gbogbo ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ báyìí àbá oríyáwá ní bẹ́ẹ̀ ni. Ọlọ́gbọ́n o, olóye o, ṣe rí whether you are a Muslim or you are a Christian or you are an herbalist, kí ló máa ń wò lọ́kùn ẹ tí o bá fẹ́ dá ẹ̀mí èèyàn lógbòdò pé o fẹ́ pa èèyàn? Ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀? Kí lẹ́jọ́ like ohun burúkú ni kí màjèsí tojú ìyá ẹ̀rọ̀rùn alákejì èèyàn 162 ẹ̀dẹ̀ pa ìran kan, ẹ pa àwọn èèyàn kan tìran. Kí lẹ̀ ń jàlè lórí ẹ̀yin ìjọba ẹ̀ka dálẹ̀ ká tiẹ̀ túṣà? Kí lẹ̀ ń jàlè lórí? Kí ló ṣẹlẹ̀? like kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ni? Ọ̀rọ̀ agbára yìí, ọ̀rọ̀ owó tí ẹ bàjẹ́ ó kàn mí. Gbogbo àwọn ẹbí ti yín, gbogbo àwọn ìwọ̀n ti yín pátá ibo ló wà. Ẹ máa jẹ́ káwọn ọmọ yín lọ kọ́ ẹ̀kọ́ ní ilẹ̀ òkèèrè, ọmọ àtiwájú ọtún máa ṣe àgbà lórí wa. Ìyẹn ò kàn mí, ibẹ̀ kọ́ ni mò ń lọ. Mò ń sọ nípa àwọn èèyàn 162 tí ó ṣẹlẹ̀ ní Kwara. Báwo ló ṣe jẹ́? Ẹ̀yin ìjọba ẹ sọ fún wa. Ẹ sọ fún wa náà. Ìwọ̀n Yorùbá ẹ jọ̀ọ́, mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ẹ̀sìn ọ̀nú ẹ̀sìn ẹ má jẹ́ ká fi sí, tribalism ọ̀nú tribalism ẹ má jẹ́ ká fi sí. Àwọn pípù tí wọ́n ń pa yìí, Allahu Akbar ló ń sọ. Ẹ má misquote mi ò ní Muslim ni wọ́n o, àwọn tó ń pààyàn náà torí wọ́n ń pa àwọn Muslim náà, wọ́n ń pa Christian, everybody ló ń pa bọ̀. Kí ni àkídà wọn? Kí ni nǹkan tó wà ní orí wọn tó fi ń pààyàn? Kí ló fẹ́? Àbí ìjọba kí lẹjọ dàpọ̀? Ẹ mọ ibi tó wà, ẹ mọ ibi tó ń gbé ẹmu lórí wọn. Ẹ tún ní kí ló máa pè alágbà ògbèfọ̀ láàrin ẹ̀yin ìjọba sí àwọn bandits yìí, láàrin ẹ̀yin ìjọba sí àwọn Boko Haram yìí. Kí ló dé náà? Ẹ dẹ̀ mú odindi ẹbí kan ẹ wá ìpẹ́ kó ṣe máa ṣẹlẹ̀ náà, kò jọ mí lójú. Ṣé máa reason? Tí ẹ bá mọ ìdílé tí àwọn ìran òyìnbó ti pa ní ilẹ̀ Yorùbá yìí, tẹ́bí orúkọ wọn ò gbérí mọ́. Ẹ rí gbogbo ọmọ Kúùtù Òjíire pátá, nǹkan tí nǹkan máa sọ fún yín ni pé ẹ jẹ́ ká fìfẹ́ bára wa lò. Bóyá you are a Christian or you are a Muslim or you are an herbalist, tí ó bá ti jẹ́ pé ọmọ Yorùbá ni ẹ́, ọmọ ìyá ẹni tó bá trace blood yín, èdè kan náà lẹ́jọ́ ń sọ. Muslim ni, Christian ni, babaláwo ni. Ní ayé àtijọ́ àlàlẹ́ nígbà tí wọ́n bá ọjọ́ orí kékeré yìí, mo rántí pé tó bá ń ṣe làlátùkọ́dù ìgbà yẹn, àwọn babaláwo máa wá síbẹ̀, àfáà máa wá síbẹ̀. Tó bá ń ṣe kan church, mọ́ṣáláṣí ní àdúgbò wa tí mo tẹ́tọ́ ti bí mi sí tí mo dàgbà sí, mọ́ṣáláṣí wà báyìí, ilé egun wà báyìí, church wà báyìí, ọ̀dẹ̀ tó ń ṣe kò síjà. Ẹ̀yin ti dé sí báyìí sí, báwo ló ṣe máa ń rí ní ọkàn yín kẹ́ máa ní pé ẹ̀ ń jàjà ẹ̀sìn, òun pààyàn fún, tálẹ̀ ń pààyàn fún? Kí ẹ̀mọ̀ túmọ̀ pé kéèyàn kú ni ẹni tí ò ní rí mọ́, tí ẹ̀ níjọ ṣe mọ́, ó wá ní pé ó pa fọ́lọ́hun, òun gbèjà Ọlọ́run. Ẹ̀yin ìjọba ẹ jọ̀ọ́, ẹ bá wá nǹkan ṣe sí, ó ń bọ̀ àwọn ọ̀làdẹ́ẹ̀dẹ̀. Ṣé ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yóò ṣe máa ṣẹlẹ̀ o, àrí tracy ṣe o. Ṣé mo kọ̀kọ́ ìrìn pé ilẹ̀ Kwara ṣé ilẹ̀ Yorùbá ni àbí ilẹ̀ Haúsá? Ẹni tó bá mọ̀ kó bá mi sọ comment section ẹ jọ̀ọ́, mo fẹ́ mọ̀. Tó bá jẹ́ pé ilẹ̀ Haúsá ni, ẹ jẹ́ káwa Yorùbá mọ̀. Tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ni, kí ló tó ń wé láwà níbẹ̀? Ẹ rí, àṣà ni àṣà, ìṣe ni ìṣe. Tẹ́ bá pe àwọn Nàìjíríà, àṣà wa ò lè papọ̀. Àwọn pípù nígbà tó àwọn ní tẹ́ bá máa nígbà tó ọkọ̀ dé sẹ̀, àṣà wa lọ́kọ́ attack. Ọlọ́run,
àṣà wa òun ló kọ́ attack because mo sọ we have the best culture in the whole world. ẹ wá máa bọ̀ kó wá sọ pé wọ́n mú pa we Yorùbás we have the best culture in the whole world. Ọlọ́run but nígbà táwọn bí kò wá pé tó náà fẹ́ colonize wa àwọn fẹ́ kọ́ àwọn ṣe ń gbé ìgbésí ayé wọ́n kọ́ attack culture wa lẹ́yìn culture wa or attack identity wa àmọ́ bí ta ti wá àmọ́ wíwọ́n ta jẹ́ akọ̀ṣẹ́ àmọ̀pọ̀ ọmọ Yorùbá ni wá òun náà ní báyìí sí i àwọn ọmọ àtọ̀hún ìwà ọwọ́ àtàkì wa wọ́n kidnap àwọn kábíyèsí wa pẹ̀lú bọn ìyé ṣé ẹni sùn ṣé ẹni ọmọ Yorùbá ṣé ẹ tí ẹ kí mọ oríkì yín ni ẹ mọ oríkì ẹ̀rí tẹ́ ti wá ìyé ìwọ̀n Yorùbá ń ṣe burúkú oògùn no ẹ̀ka us kó bẹ̀ wọ́n ṣe burúkú oògùn jẹ́ pé gbogbo ẹ̀ tẹ́ kó bọ̀ wá pẹ̀lú AK-47 ẹ máa jókòó lẹ́ẹ̀ báyìí ẹ máa wò bọ̀ ẹ máa wò bọ̀ báyìí ni but nítorí ẹ̀sìn gbogbo kinní yẹn kò dá mọ́ ọwọ́ bẹ̀rẹ̀ sí ń wọlé sí wa lára ẹlòmíì wà ní kótópó o gbọ́dọ̀ jẹ́ AK-47 sára ṣẹ́rí ẹ má máa pa àwọn kan superstition o I need defence ta need òdẹ kí n ṣe defence ìjọba kọ́ ló máa gbà wá o ìwọ fún ẹ o need defence ọmọ ìlú wo ni ọmọ ilé wo ni kí ló ń ṣe nídìílé yín ṣé òun wáìnì rí mi lókì gbẹ òní fọ́bọn onídìí kábíyèsí wọ́n mú ẹbí ṣíkì lórí ìtẹ́ wọ́n gbadé lórí ẹ̀ kí ló kí ìwọ̀n Yorùbá ẹjọ́ ẹ má yẹ ká da wọn wá nu o ẹ má yẹ ká dán ìwọ̀n wá nu o ṣe àwọn pípù yìí wọ́n fi àgbòfégún àwọn òfokùn ẹlẹ́ àwọn bá náà mọ̀ nǹkan tó yẹ kó ṣe àwọn olóyè ilé wa náà mọ̀ nǹkan tó yẹ kó ṣe but òfin ni ìjẹ́ kẹ́lòmíì gbégbèsè òfin ni ẹ̀yàn ẹládé wa ẹ má jàjà ìmíjù ẹ̀wọ̀ òjò míì àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ káyé gùn Ọ̀ní ju Ifẹ̀ lọ Ifẹ̀ ju Ọ̀yọ́ lọ Ọ̀yọ́ ju Olúbàdàn lọ kí lẹ̀ ń jà fún Yorùbá ní gbogbo wẹ́jẹ́ ká fọwọ́ púpọ̀ wọ́n ní bí òkìrì ò bá lanu aláǹgbá ò lè wọ́bẹ̀ o ó ti ẹ tí ò bá sí ìṣọ̀kan láàrin àwa Yorùbá ọmọ àmúwa bí ṣíkìn wọ́n ní pé ẹmu ẹ̀dẹ̀ ṣé wọn bí òrẹ̀ wá ni ṣé ẹ mọ ọmọ Yorùbá ni olówó mi ò mọ bí ṣe máa sọ tí ẹ̀yin people máa understand like tí ẹ bá tiẹ̀ gbọ́ ìwọ̀n Yorùbá wọ́n ní tá bá porí akọni a máa fi dẹ̀ lálẹ́ gàràgà ẹmu ẹ̀dẹ̀ ẹran bí òrẹ̀ ni àwọn Boko Haram àwọn ISIS àwọn Hausa àwọn Fúlàní gbọ́n tí ẹ̀ ń ṣe Hausa because àwọn tó pípẹ́ wọn kì í ẹ̀rí Fúlàní ni wọn kì í ṣe Hausa torí àwọn pípẹ́ náà wọ́n ń pa àwọn Hausa o wọ́n ń pa ìwọ̀n Hausa náà o Fúlàní but àwọn Hausa ti gbà wọ́n láyé ọtí kọ́ àtàkì culture àti identity àwọn Hausa wọ́n ti jọba lórí àwọn Hausa wọ́n ti colonize àwọn Hausa pẹ̀lú religion wọ́n ti kọ́kọ́ gba ogolẹ̀ lọ́wọ́ àwọn yẹn náà àwọn yẹn ti kúrò ní team tipẹ́tipẹ́ àwọn Fúlàní ló control ilẹ̀ Hausa ọwọ́ a tún fẹ́ wọlé sí ìwọ̀n Yorùbá lára wọ́n fi jẹ́ pé game changer tó wà ń bẹ́yìn sí wọ́n fẹ́ gbàjọba ẹ̀ jẹ́ wọ́n fẹ́ attack ìjọba ẹ̀ wọ́n ní kò mọ̀ ọ́n ṣe nítorí pé ó mú gbogbo àwọn ọmọ tí ẹ bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìjọba lẹ́ẹ̀kan sí mo ṣí fìlà fún game changer ni wọ́n ṣe politics o ó ti yẹ yín ẹ má bínú ni wọ́n ṣe politics o but ọmọ ẹni ò ní ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ́sí di ọmọ ẹlòmíì ọmọ wa ní kò dẹ̀ lè wá burú sí ilẹ̀ Yorùbá rárá èmi fún yín wárántì yẹn ààrẹ yìí kò lè wá burú sí ilẹ̀ Yorùbá ó kàn jẹ́ pé ibi tó ti lọ mú kinní yẹn ló ti le jù ẹ bá wá nǹkan ṣe sí ẹ̀mí bọ́ 160 something ló di wọn kan báwo ni ká ṣe gbọ́ ẹni tó bá wá ok láàrin ìmọ̀ àti èèyàn kan wá escape níbẹ̀ trauma orí ẹ̀ wípé wọ́n fi ìbọn pa ìyá òun lójú òun wọ́n fi ìbọn pa bàbá òun lójú òun kò lè ṣé ẹ mọ trauma tó pa èèyàn ni èèyàn kan náà wá tọ́jú mọ owó fídíò tó ṣe ń tábì fún tó sọ pé lójú òun ló ṣe dé tọ́dẹ̀ gbogbo wọn wé láwàlí ọwọ́ ṣọ́àmì kí ló dé kí nìkan tó wà nù yín tẹ́ fi ń pa èèyàn ẹni Boko Haram ìwé kíkà Haram ni ṣé Ọlọ́run lẹ́ ń jà fún ní àbápọ̀ ara yín ẹ̀dẹ̀ ń dẹ̀mí ẹ̀yàn àwọn ìlégbodò ìyẹn fún yín o gbogbo ẹ̀yàn ọmọ ìyan Yorùbá ẹ má yẹ ká wúra wá ràn o ẹ jẹ́ ká fi mọ̀ ṣọ̀kan ìwọ́jú mi èmi ò ju ẹ àìfẹ̀bàtẹ́nìkan ní ò jẹ́ káyé gùn ọní ọ̀fífẹ́ Aláàfin Ọ̀yọ́ Olúbàdàn ẹ fi ráyè ṣòtútù ọwọ́ o ẹ jẹ́ ká bá ṣe máa protect ara wa ẹ jẹ́ ká bá ṣe máa wá àwọn ọmọ alágbára ẹ jẹ́ ká báwa náà ṣe máa ní defence tiwa gbogbo ẹ̀yin ọba gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá pátá ẹ̀yin ọba ẹ ṣe meeting àwọn tó lágbára ilé ẹgbẹ́ jáde tó lágbára ilé ẹgbẹ́ jáde ẹ má ṣe torí ẹ̀sìn ẹ má yẹ kó wá fi ẹ̀sìn kó mi lọ́wọ́ kó wá lómi ọbẹ̀ lọ o
mi ò ní kẹ́ má ṣẹ̀sìn but ẹ má gbàgbé orísun yín, ẹ má gbàgbé àṣà àti ṣe yín náà. Wọ́n dẹ̀ wá sí Kwara because Kwara tèmi mọ̀ ilẹ̀ Yorùbá ni, Ìlọrin ni, ó ní ìtàn tó bí. Bẹ́ẹ̀ ni, ó ní ìtàn tó bí Ìlọrin, ó ní ìtàn tó bí Álímì àtàfọ̀njá. Ẹ rí ọ̀rẹ́ mi ṣẹ̀ mí kí ló pẹ́ báwo ni Yorùbá ṣe ń kú lọ́ ṣe pòwe iná pé ó ṣe kà fún mi màá ṣe kà fún ẹ, ìkàdí méjì ni ṣó ń gbọ́. Kò jẹ́ pé bóyá tá a bá gbàgbé ọ̀rọ̀ àná náà àníwẹ́ nìkan bá ṣeré. Ṣé rí gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ pátá ní ilẹ̀ Yorùbá kó tó di pé àwọn colonial masters kó tó di pé wọ́n gbé àgbà òmìnira again náà, ẹ jẹ́ ká parí ẹ̀ láàrin ìra wa ní ìran Yorùbá because mo sọ fún yín pé ìtàn wa gangan, ìtàn ilẹ̀ Yorùbá ó ju nǹkan tí àwọn òyìnbó lè rí lọ. Èyí táwọn òyìnbó mọ̀ lọ kọ fún wa núwèé, ìtàn kan wà tẹ́ pé àwọn àgbàgbà kan wà nílẹ̀ Yorùbá tó bá sọ nǹkan tó wà nù wọn, ilé ayé yìí máa gbiná, Ọlọ́run ayé yìí máa gbiná because àgbàlagbà ṣenú kodoro, àgbàlagbà ṣenú kodoro, òun máa ṣe wà nínú mi, àgbàlagbà ṣenú kodoro. Yára gbọ́rọ̀ lọ́ra fèsì. Àwọn àgbààgbà tẹ́ ń wò yìí náà wọ́n fọ̀rọ̀ sínú bí àgbà ní, kò kí ṣe gbọ́ ọ̀rọ̀ náà làgbà máa ń sọ. Tí ẹ bá wo ìran àwọn ọ̀hún kan wà ní ilẹ̀ Yorùbá jẹ́ pé wọ́n ò tọ́ sí ẹni tó ń ṣalákòóso, wọn ò tọ́ sí ẹni tó yẹ kó jẹ́ chairman local government débi kó máa jẹ gómìnà Lagos state, débi kó máa jẹ gómìnà Abia state, àbí débi kó máa jẹ gómìnà Kano, àbí tó máa jẹ gómìnà any state in this Nigeria. Torí nǹkan tí àwọn bàbá ìran wọn ò dórúkọ gidi nípasẹ̀ ìṣe àti àṣà tó ti ṣẹlẹ̀. Ṣẹ́rí gbogbo àwọn ládé ilẹ̀ Yorùbá pátá wọ́n ní agbára, wọ́n wá agbára, wọ́n rí agbára, wọ́n dẹ̀ wáyé, wọ́n rí ayé, wọ́n wá ń fi agbára jiyàn, wọ́n fi agbára wọ́n fi ní àwọn tí ò nágbára lára. Ló fi jẹ́ pé tó bá jù mí lọ òjọ́ lọ́hùn lókè lọ, ẹ̀yin ìjọba tẹ bá jù wá lọ lóòótọ́ ẹ̀jọ́ lọ́hùn lọ. Àwọn ọmọ tí yín wọn gbọ́dọ̀ ọmọ yín kan orí ìgbọ́dọ̀ fọmọ yín kan ẹ ti gbé travel lọ sí abroad but ẹ̀dẹ̀ wàá mú àwọn láàárọ̀ ọjọ́ kan wọ́n dẹ̀ jí láàárọ̀ wọ́n dẹ̀ massacre about almost 162 people ní Kwara. No, ó ti ń ṣẹlẹ̀ ní gbogbo àwọn ìlú ọbọ ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ Kùtù Òjìrè, kí lájọ dàpọ̀, kí ló ṣẹlẹ̀? Ṣé fẹ́ gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ náà àbí kí lẹ̀ ń sọ? Nígbà tó dẹ̀ máa sọ náà pípé ìkọ́ sọ pé kọ́ gbà Islam. Oh my God. Ẹ̀rí ìwọ̀n Yorùbá, ẹ̀sìn fún ẹ̀sìn, àṣà fún àṣà, ẹ bá yẹ káwọn pípé wa gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ o. Mélòó wá ní Kwara sí gbogbo ilẹ̀ Yorùbá tó kù? Gbogbo ẹ̀yin ìṣòwò báyìí politics ẹ jẹ́ ká yọ politics kó bẹ̀, ẹ jẹ́ ká fi ra wa ṣoṣoṣo ọwọ́, èdè kan náà lájọ ń sọ o, gbogbo èdè la gbọ́, kò gbọ́ Yorùbá bọ̀rọ̀. Tí ẹ bá mọ nǹkan tí wọ́n ń pè ní Yorùbá gangan, gbogbo ẹ̀yin ládé ó yẹ kẹ́ fọwọ́sowọ́pọ̀ kí ẹ bára yín ṣe, kẹ́ má ṣe nǹkan tí àwọn baba yín ṣe. Ọlọ́run ọba aládé bólúbàdàn bá wọ ní kí ọmọ bàbá ẹni tó ṣe, ẹ̀yin ọba lẹ wá lọ ń tò sẹ́yìn àwọn ìjọba yìí, ẹ ti jẹ dòdò ẹni yóò lè sòdodo ẹ nágbára, ẹ wá dàbí ẹ wá dàbí òwú, ẹ fúyẹ́ ju òwú lọ, kọ́ máa ná kidnap ọba aládé ní ilẹ̀ Yorùbá. Báwo ló yẹ sound létí yín náà? Kọ́ máa nípa kidnap ọba aládé, ọmọ ọba aládé ọ kidnap ẹ lọ, ẹ di ẹmu ẹran bí òrẹ́ ni. Ẹ̀rí ni mo sọ ní program kan báyìí náà pa pé àwọn àmì wa gbogbo àwọn ológun wa pátá ó yẹ káwọn ìjọba máa ró wọn lágbára. Tí ẹ bá rò tí yín lágbára ní Anambra, tí ẹ rò tí yín lágbára ní Sokoto, ní gbogbo àwọn tó bá ti pè ní ológun ní ilẹ̀ Yorùbá yẹ kẹ́ máa ró wọn lágbára. Wọ́n wá wọlé sí wọn tú ẹ, wọ́n pa wọ́n bí tú ẹ, kò wá jọ yín lójú, ẹ̀yin dẹ̀ lẹ́bi tí yín. Nǹkan tẹ̀mí ní kémi wá fún yín nìyẹn o. Ó ti yé yín ní starting from bóyá next week every Tuesday and Thursday máa lọ live ní dédé agogo 10 sí agogo 12 lálẹ́ ní gbogbo ọjọ́ Tuesday àti Thursday máa lọ live ní agogo 10 alẹ́ títí di agogo 12. Nǹkan tá a máa bá wa sọ̀rọ̀ nípìnlẹ̀ àjọ máa jíròrò lè mo máa ti sọ ní a day before the program. Mo súre fún wa ní òwúrọ̀ yìí pé gbogbo èròǹgbà wa sí Olódùmarè ọba pátá á di mímúṣẹ.
gbogbo àdúrà tí a gbà ní ìbẹ̀rẹ̀ ọdún yìí tí Ọlọ́run ò bá wa múṣẹ ní ọdún tó kọjá, gbé ẹ má di múṣẹ lágbára ọdún yìí. Ẹni tó ń wáya kọ́lọ́run bá wa fún wọn náya rẹ̀, ẹni tó ń wọ́kọ kọ́lọ́run bá wa fún wọn lọ́kọ rẹ̀, ẹni tó wọ́ ọmọ náà ọmọ rẹ̀, ọmọ àbíyè, ọmọ tó máa dàgbà tó máa dògbó ní kọ́lọ́run fún wa. Gbogbo orí kíkẹ́ra ò ní rí lédè wa, àní fojú sunkún ọmọ, àní fojú sunkún ọkọ, àní fojú sunkún aya. Gbogbo àwọn òbí wa méjèèjì náà, àwọn tó lóbi láyé, àwọn òbí wọn méjèèjì kó dàgbà kó dògbó kó jẹun ọmọ, àwọn tí wọn ò ní náà kọ́lọ́run bá foríjì gbogbo àwọn òkú ọ̀hún pátá. Bẹ́ẹ̀ ni mò ń bọ̀, mi ò tí ì dé.